Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. lójoojúmọ́ ṣùgbọ́n mi tọ́wọ́ yín èèyàn tó bá wá ń bínú pé wọ́n ti ṣe kò tó ń báyìí ọlọ́run á fi kíkọ́ sínú ilé wọn á ti wà á sí àwọn arọ́jú rẹ̀ àti ìgbà yẹn orí wà àbí o ibi tá a mọ́jú lé ibi tá a wọ̀ lọ́ọ̀kan ọlọ́run kọ́ fún wa àbí. Yìí kò máa ń kárí everybody máa yọ. Lọ́sàn-án tí èmi ń parí tiẹ̀. Ẹni bá rí alẹ́ aláwọ̀ ló fún un. Ọmọlẹ́gbọ́lẹ̀ ẹni bá rí ọ̀sán aláwọ̀ ló fún un. Ọlọ́run ló fún un. Adániwáyé wọ́n ti dáni bá. Kàmálì, ó wà á bí sọ́ọ̀dọ̀ àtúnyìnbá. Ọba adániwáyé wọ́n ti dáni bá. Àlọ́ tó wà á bí sọ́ọ̀dọ̀ àtúnyìnbá. Àbúrò ìrọ̀rùn àtẹ̀lé ayé wa. Àdáyé bá òun làdáyé ṣòro, àdélé ayé bá òun làdáyé rí. Ẹ má bàa dára ní ìlà àṣàbùrú. Kàmálì, ayé kò má dára ìlà àṣàbùrú. Àìdé ìdádé, ọlọ́wọ́ bá pẹ́ ìtọ́ ìwọ̀n tó ní láàrin ní ẹ̀sìn. Ìwáṣọ pátákó ikọ̀ ikọ̀ ní láàrin ẹ̀sìn àpapọ̀ ní pápá ní àpapọ̀ ní pápọ̀ ní. Ìbọ̀dọ̀kú ní ìbọ̀dọ̀kú, ìrọ̀lọ́pọ̀ lọ́pọ̀ tí ìbọ̀dọ̀kú aṣọ àpá ẹ̀yẹ ni. Àbílẹ̀ ayé pàwà ìkọ́, ìyẹn jẹ́ sí wọn ló máa jọ. Ẹgbẹ́ pápá ní ìlú òní pa ìdàgbọ́ lóòrè lọ́wọ́. Ìbàjẹ́ ẹ má lọ sàyìnbé, gbogbo ìlàlẹ̀ gbogbo ẹ̀ àfọlọ́. Ṣé màmá láti dára? Ìbá tó bàbá mi dání. Ó láti dára. Ìbá tí wọ́n bàbá mi dání. Àtọ̀dá àlè láti dára. Ìbá tí wọ́n bàbá mi dání. Olé láti dára. Ọmọ mi àyíké, torí ọmọ ló ṣe é ṣiṣẹ́ àyíké. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page,